Ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá, ẹ kú ilé làákàrà lé ẹrì wá làákérú ọ̀nà o. Ayé mojúbà, ayé bẹ́ẹ̀ bá doyin ẹ má ta wá, bẹ́ẹ̀ bá dodò ẹ má gbé wa lọ o. Odò ayé ò ní gbé wa lọ tọmọtọmọ, àti jáde nílé láàárọ̀ yà ní jáde lékú lọ́wọ́. Àní rárìn rá, àní rárìn sọnù, nítorí pé iṣẹ́ tọ́lọ́kọ́ bá ṣe ilébè ní í jẹ́. Gbogbo ẹ̀yin àgbẹ̀, màálù ò ní jẹ kó yín o. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ọkọ̀ ọba àdáàbá ò ní sa yín lẹ́sẹ̀, kò ní sa yín lọ́wọ́, kò ní sa yín lẹ́nu. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ọgbọ́n kan ń bẹ tí àwọn bàbá wa máa tinú dá. Ọgbọ́n yìí tí wọ́n bá dá sínú ilé, bóyá wọ́n ẹ̀sẹ̀ kọ́, wọn á ní ìjì kì í jà kó dominú àgbọn nù. Èèwọ̀ ni, èèwọ̀ ni. Bọ́ọ̀ làwọn àgbàlagbà ti ṣe. Tí a bá kọ́ ilé àbí ilé iṣẹ́, níbi àwọn onínúnibíni níbi wọ́n burúkú dé, ṣe mọ̀ pé wọ́n á máa ṣàṣì ilé téèyàn bá ṣe ń kọ́, tàbí ọ́fíìsì ẹni pé kátẹ́gùn kọ́ ká dànù, tàbí kí wọ́n rán ìjì síbì kan kó babẹ̀ jẹ́. Ìdènà rẹ̀ mo fẹ́ fún yín. Bá a ti kọ́ lọ́wọ́ àwọn tó bí wa, òun ni mo fẹ́. Eléyìí èso oògùn inú ìwé o, tested and confirmed ni mo fẹ́ fún yín. Ewé kan ń bẹ nínú igbó, wọ́n ń pè ní ewé ajade. Àfòmọ́ rẹ̀ kọ́ o, ewé ajade. Ṣé ẹ mọ̀ pé ǹtí ẹ̀ tí ì sọ fún yín nípa ajade rí tẹ́lẹ̀ àtàfòmọ́ rẹ̀? Kábíyèsí Ọlọ́run o. Ajade ń fún yín ní wìrìwìrì iṣẹ́ lórí ẹ̀. Ẹja máa bá a bọ̀. A ṣẹ̀ ń bó ewé ẹ̀kọ́ ni, àti ìjẹ́ tètè tirẹ̀ débi pa á débi ẹ̀kọ́. Ẹ̀jẹ̀ ń kọ́ yín níṣẹ́ náà. Èmi ọmọ yín ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Báwo là á ti ṣe? Ìtọ́jú ara ńlá ni ewé àti egbò lélédùà lọ́dá Lukman ọmọ Ayédáre kalẹ̀ fún. O ti wà lé ọkọ tipẹ́ ni, àbí ayé ń fi àrùn kan ja àlàáfíà rẹ lógun, àbí wọ́n fi ń ja iṣẹ́ rẹ lógun. Torí pé ọ̀nà méjì sí mẹ́rin láyé fi jàyàn lógun. Wọ́n á fọmọ jani lógun, iṣẹ́ téèyàn ń ṣe wọ́n fi jani lógun. Ẹ gbọ́, iṣẹ́ téèyàn ń ṣiṣẹ́ wọ́n fi jani lógun. Ìṣẹ̀dá rẹ tá à ń pè ní ìràwọ̀ rẹ, wọ́n máa ja ìṣẹ̀dá èèyàn lógun kó tó kan àlàáfíà ara èèyàn, tí wọ́n gbé nǹkan sínú èèyàn, báyá láti bí àlá, ọjẹun lójú oorun ni, kankan ni, tí ó sì di aburú sínú ayé èèyàn. Ṣùgbọ́n èyí tá a fẹ́ fún wa yìí, ìdènà pé tí wọ́n bá rán nǹkan sílé iṣẹ́ rẹ̀ àbólé tọ̀sẹ̀ kọ́ pé bóyá kí ìjì burúkú kọ́ ká dànù, ìdènà rẹ̀ ní. Ẹ bá mi tọ́jú ewé ajade. Ewé ajade tó yẹ pé bí wọ́n ṣe ja kọ̀kanlẹ̀, wọ́n lè ti bọ ọjà tipẹ́, ṣùgbọ́n kí wọ́n so ó kọ́, kí wọ́n má kó kalẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń ja yẹn kọ́ máa lọ inú agbada ni o. Igi tí àrá bá pa, igi tí àrá bá pa, ẹ tọ́jú ẹ̀. Ewé àtòrì, igi àtòrì, ẹ gé kéékèèké, ó dínú agbada. Ẹ wàá tọ́jú ìyẹ́ akọpá igún méjèèjì. Bówù yẹn lè tú mẹ́rin bí, ẹ lè tú mẹ́ta bí, kó láti jẹ́ ìyẹ́ akọpá igún. Odidi àtàrí kan á wàá jò. Tí àwọn bàbá wa bá jò tán, báwo ni wọ́n ti ṣe? Ifi ń da afẹ́ni tó fẹ́ pilẹ̀ ilé, báwo ni wọ́n ti ṣe? Nígbà tá a jò tán, báwo la ti ṣe? Ẹ jẹ́ fún yín. A mú nǹkan kan wáyà ní mú nǹkan lọ́rùn.
ẹ wàá wá àgbọn tó lómi nú, ẹ rọra lu ojú àgbọn róbótó, ẹ rọ́ sí, èèyàn rí sí, èèyàn lè wá àgbọn mẹ́rin, orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé yẹn ẹ bá ti rọ́ sí, ẹ fi nǹkan di lẹ́nu pa, ẹ lọ gbẹ́ ilẹ̀. Tó bá jẹ́ pé ilẹ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe foundation rẹ̀ ni, kó tó di pé wọ́n dà kankéré sí, ẹ gbẹ́ ẹ rì í mọ́ bẹ́ẹ̀ pẹ̀lú omi inú àgbọn yẹn ni o, wọ́n wá dà kankéré bò. Tó bá jẹ́ pé bí wọ́n ti ṣe kankéré rẹ̀ ní inú ilé, àárí mọ́ bẹ́ẹ̀. Tí ìjì bá ń jà lọ́tún bí bá ń jà lósì, Ọlọ́run ó máa dọ́wọ́ ilé rẹ̀. Ọ̀wọ́ ilé tó jẹ́ pé àwọn abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ wọn fi lè kọlu ilé ẹni, ìyẹn náà ń bọ̀. Mo fún yín. Àwọn èyí tá à ń fún yín yóò tó ni. Tàbá amúsẹ̀mí ìtàbá ta ń kókó inú ọmọ àbí àwọn yẹn, ẹ má bínú o. Gbogbo onú gúrùpù tẹ bá wà, ẹ share rẹ̀ fáwọn èèyàn. Ẹ share rẹ̀ fáwọn èèyàn, ẹ jẹ́ wọ́n jàǹfààní ẹ̀. Wọ́n ní ọgbọ́n ń bẹnu arọ ẹsẹ̀ ní òní, ọ̀tán lẹ́nu ó kù níkù. Ń bẹ́lẹ̀ bí omi òkun, mélòó lẹ́mú ń bẹ̀, eléyìí sógun social media o. Wọn àbàbà wa tí wọ́n fi lò gbà ni, táwọn ayé sì dúpẹ́ fún wọn títí tí wọ́n lọ bọ́ lọ́hùn. Ẹ lọ sí. Irú ẹ̀ pọ̀ lóríṣiríṣi, oníkóbẹ̀rẹ̀ rẹ̀ ń bẹ, gbogbo ẹ̀ lásàlàyé fún yín bọ̀ báyà. Èyí tí wọ́n fi kó oko ẹni ń fún yín níyẹn náà ń bọ̀ báyà. Bẹ́ẹ̀ ni, ń fún yín. Ẹ ti gbọ́ báyìí, ń fún yín. Gbanamba yóò mọ́dọ̀, ẹ fẹ́ bèrè nípa ìrìn àjò ayé rẹ̀ ni, àbọ̀ fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group. Ọ̀fẹ́ ni public group tó wọlé síbẹ̀ ṣùgbọ́n láǹfààní ìbéèrè, ṣùgbọ́n ọ̀tọ̀ bá wọlé sí private group ó máa béèrè béèrè. Báyá lórí iṣẹ́ ta ti fílẹ̀ tipẹ́ tí ó bá yé ọ, á ṣàlàyé fún ọ. Ṣùgbọ́n iṣẹ́ ta bá ta ń kókó mẹ́nu kò mẹ́. Mẹ́nu kò mẹ́. Ẹ dákun bàbá ń wáyé kan fún yé bí ọ̀pá mi. Ìfilẹ̀ ni, iṣẹ́ tí n bá ti fílẹ̀ mẹ́nu kò mẹ́. Gbanamba yóò mọ́dọ̀ +2348032983298. WhatsApp number mi nù. Gbà kan sí. +2348133155111. +2348133155111. A lè kó gbogbo nọ́mbà kalẹ̀ tán rẹpẹtẹ ni, torí ẹ̀ la fi méjì lẹ̀. Gbanamba orílẹ̀-èdè Benin +2290154651928. Nọ́mbà òun ló ń wò yìí. +2290154651929. Nọ́mbà yẹn méjì ni, ìkan 28 parí ẹ̀, ìkan 29 parí ẹ̀. Ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ̀ ńlá ní ìwé Ategun bá mi sọ̀rọ̀. Ẹ dákun ẹ fún mi ní iṣẹ́ kínní kan, má kọ ìwé kankan fún mi ní dọ́lóhùn. Àwa báyìí ló sì jẹ́nu. Ìwọ tó fẹ́ join private group láti Nàìjíríà lọ 10,000 ni, tó ṣùgbọ́n ti parí ọmọ àṣà 10,000. Láti orílẹ̀-èdè Togo, Benin lọ, ìwọ tó fẹ́ join private group 5,000 ni, 5,000 CFA ti ṣe sẹ́mi CFA. Tó ṣùgbọ́n parí ó sì máa sàn mí, á dára fún wa o. Ọdún parí la ní bọ́dún lọ o. Iṣẹ́ bẹ̀rẹ̀ ọdún ẹ balẹ̀ yanturu, owó rẹ̀ ò ní pọ̀, lẹ́gẹ̀ wọn ni. Owó ní gúrùpù tẹ bá wà, ẹ pín síbẹ̀. Oore tẹ́yìn ní ọ̀rọ̀ ẹ̀spẹ́ẹ̀tì, Ọlọ́run yóò pín kárí yín. Ó kéré tán tó bá dọ́dọ̀ rẹ, èèyàn 10 kó pín fún wọn kí wọ́n jàǹfààní ẹ̀. Bó ṣe bá a pàdé lọ́fẹ̀ẹ́, Ọlọ́run oore tí wọ́n ní òru kan rẹ̀, Ọlọ́run ó pín kan ẹ̀, á dára fún yín o. Á dára fún yín o. Ire o. Ire o. Ire kàbìtì nílé gbogbo wa o.